àti tí àwọn ènìyàn ń gbèrò ọ̀rọ̀ asán. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Let's tell God. Gbogbo agbára kágbára. Every power. Wàá porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Call the name of Jesus Christ. Gbogbo agbára kágbára. Every power. Tá a wá nínú Jésù tí a kò rí. That we not find in Jesus. Èyí tó ń bínú fùfù. That is even annoyed. Èyí tó ń gbèrò asán. That is even planning evil láti things. dojú iṣẹ́ ìránṣẹ́ ìbọlẹ̀. In order to. Ó yẹ òkú dẹ́rù àdúrà. Jésù ni a gbàdúrà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmín. Ó ní àwọn ọba ayé kẹsẹ̀ ìrọ̀jọ́ àti àwọn ìjòyè ń gbìmọ̀ pọ̀ sí Olúwa àti ti ẹ̀yìn àdúrà wọn. Ẹ jẹ́ kí a fa idà wọn já kí a sì mú okun wọn kúrò ní ọ̀dọ̀ wa. Ẹni tí ó jókòó náà yóò rẹ́rìn Olúwa yóò sì yọ sùn sí wọn. Nígbà náà ni yóò sọ̀rọ̀ sí wọn nínú ìbínú rẹ̀ yóò sì jọ wọ́n lẹ́nu. Ẹ sàmì ni nínú ìbínú rẹ̀ kíkan ẹni gbogbo ìgbìmọ̀ kígbìmọ̀ tí wọ́n lè kóra wọn jọ láti tójú iṣẹ́ ìránṣẹ́ in order to put this ministry down. Lord, ó yá dìde nínú ìbínú rẹ̀. in your hand, Ó yá yọ wọ́n lẹ́nu. destroy them totally. In Jesus' name we pray. Okùn méjì. It remains two. Àánú ni mo bèrè. Ask for mercy. Àánú ni mo ń fẹ́. Ẹ bá mi kọ̀. Àánú ni mo fẹ́ o. Lọ́jọ́ òní o, fún iṣẹ́ ìránṣẹ́ yìí o. Àánú ni mo bèrè. Ẹ kọrin. Àánú ni mo ń fẹ́. Àánú ni mo fẹ́ o. Fún iṣẹ́ ìránṣẹ́ yìí o. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. We are going to call the name of Jesus. Ọlọ́run àánú. God of mercy. Sí gbogbo ọ̀nà. In every Fi area. àánú gbé iṣẹ́ ìránṣẹ́ ìdíje. Now release this ministry of mercy. Your hands of Ó yá mercy. gbé oníṣẹ́ ìránṣẹ́ sókè. Lord, lift it to the hands of mercy. Take it to the glory. Ìlérí àti májẹ̀mú rẹ̀. Promise and the prayer of God. That you are Ó yá fi àánú mú ṣe àdúrà. mercy of God. Jésù Olúwa wa. In Jesus' name we are praying. Ó kù ẹyọ kan. It remains one. Agbára wọn kò ì tó.